káàbọ̀ padà Miliki ẹ̀sẹ̀ tuntun náà ni Miliki ẹ̀yin náà tí mo bita létí ń tẹ́sí lórí Orísun original number mo dẹ̀ lérò pé gbádùn orin tá ṣe jù fún yín tán sìn. Mo pé mo ní àlejò méjì ni mo gbé wá fún yín. Ìkan lára wọn obìnrin ni, ẹni kejì àgbà òṣèré olórin jùjú ni wọ́n. Àwọn náà ṣe kí ni wọ́n wà ń kalẹ̀. Àmọ́ ẹni tá kọ́kọ́ máa bá sọ̀rọ̀ ni obìnrin. Mo wá fẹ́ fi àǹfààní sọ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ wípé kẹ́ ṣe kí ni kẹ́ jókòó, ẹ má gbé kúrò ńbẹ̀ o ká lè jọ kọ́gbọ́n lára àlejò wa torí ẹ̀bùn t'Ọlọ́run fún wọn ó ní agbára. Mo dẹ̀ fẹ́ kẹ́yin náà ṣe kí ni kẹ́yin náà mú one or two things láti kọ́nu ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọléèwé tẹ́ ti jáde secondary school tẹ́ ń pé kí ni mo fẹ́ ṣe àǹfààní náà rèé, ẹ lè jókòó kẹ́ rò dáadáa kẹ́ fi mọ̀ pé okay nǹkan tèmi náà fẹ́ ṣe rèé. Àlejò mi nǹkan tí wọ́n ń ṣe wọ́n máa ń decorate. Ẹ̀yin ará ilé kò ń ṣe decoration kúrẹ́kúrẹ́ o, decoration tó bá jẹ́ tọjọ́ ìbí ni, tó bá jẹ́ tìgbéyàwó ni, tó máa bá yín dára sí tẹ́ máa rò bóyá pé ààfin lẹ wà. Àlejò mi náà ti wá wà nílé agodo ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé Mrs. Dolapo. Mrs. Dolapo. Yes. Ẹ kú jókòó, ẹ bá wa kí àwọn ará ilé. Ẹ̀yin ará ilé mo kí yín. Orúkọ tèmi ni Ìyáàfin Akínmádé Dolapo. Miliki ṣe tójú tí ìjọba máa tójú tẹ́fẹ́ ṣe ń wò yẹn ẹ máa wọ̀ yẹn. Mo fẹ́ kí ẹ̀yin ará ilé kí n tún wá já yín sí tán. Ọmọ ọ̀gá wa wọ́n ṣe ọjọ́ ìbí wọn pé 10 years. Àǹtí tó jókòó yìí àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n decorate ibi tí wọ́n ti ṣayẹyẹ ọjọ́ bẹ́ẹ̀ tẹ́yìn kan bá yẹn máa wò pé ṣé ìgbéyàwó ló ń ṣẹlẹ̀ ń bí ni àǹtí ìgọ́tẹ̀ tó ayẹyẹ yẹn náà máa jẹ́ kẹ́yìn náà fi ojú yín wo decoration tí ẹni tó jókòó yìí tí wọ́n dá sí ara ọjọ́ ìbí ọmọ ọ̀gá wa. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa decoration yín yẹn. Báwo tẹ̀lé ṣe kí ni decoration ẹ jẹ́ n béèrè pé kí ni decoration náà? Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí nǹkan tí àwa máa ń ṣe orúkọ iléeṣẹ́ ní Tolitobi's party shop. Okay. So nǹkan tá máa ń deal pẹ̀lú ni nǹkan ayẹyẹ ọjọ́ ìbí àwọn ọmọdé. Okay. À ń ta àwọn nǹkan tó ń lò fún ayẹyẹ ọjọ́ ìbí. A dẹ̀ tún ṣe decoration láti bá yín jẹ́ kí ọjọ́ yẹn kó dùn kó lárinrin. So a máa ń fi balloon ṣe different thing. Kò sí nǹkan tí a lè fi balloon ṣe. Tẹ́ bá sọ pé bẹ́ ṣe dúró yìí o ẹ fẹ́ ká ṣe yín bẹ́ ṣe dúró yìí kó wà ní balloon ṣe fún yín ẹ bá ṣe fẹ́ sí. Okay, ẹ jẹ́ ká wá sọ ṣé ẹ kọ́ṣẹ́ yìí ni àbí Ọlọ́run ló kọ̀ fún yín lẹ́bùn yẹn látọ̀run? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ní profession gangan bíi accountant lèmi. Okay. Ṣùgbọ́n wọ́n máa sọ pé Ọlọ́run máa ń fúnyàn ní ẹ̀bùn tí èèyàn bá ní passion fún láti ṣe. So láti ilẹ̀ lèmi ti ń láì kí n máa fi ọwọ́ mi kí n máa fi decorate ká máa ṣe lé ká máa ṣe ètò ká máa mẹ́tò ká máa ṣe adẹ̀gbàdúrà Ọlọ́run dẹ̀ ṣá mi sí pé eléyìí o Ọlọ́run ti fún wa ṣe pé ìwọ náà máa ṣe títẹ̀ ní ọ̀nà yìí. So láti gbà Ọlọ́run dẹ̀ ti ń ṣe akọ́ṣẹ́ adẹ̀mọ́ Ọlọ́run dẹ̀ tún fi àmì sí. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa àwọn colours. Ẹ mọ̀ ẹlòmíì tẹ́ bá lọ sí wedding ẹ mọ̀ tó ṣe máa mix gbogbo colours ẹ wò pé irú colour wo ni àwọn ẹni yìí tó ṣe yìí. Ṣé ó ní olójú colours téèyàn lè máa lò fún ayẹyẹ ọjọ́ ìbí àbí tìgbéyàwó àbí tó kú? Mo fẹ́ jẹ́ kẹ́ yọ̀nà náà àwọn àríyànfọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ mo ṣe sọ síwájú pé nǹkan area of specialization wa gangan ni tàwọn ọmọdé. Wọ́n máa ń pè nǹkan kan máa ń pè wọ́n ní team party. Ìyẹn ni pé cartoon character ọmọ ẹ máa wò pé láyé ìsìn yìí ẹ máa gbọ́ Ben 10 Spiderman Princess kìíní kan ẹ máa wò pé kí ló ń jẹ ẹ̀kọ́ táwọn ọmọ wa ń wò. So wọ́n máa ń fẹ́ ṣe pé ètò òkè òkun ni. So àwa fẹ́ mú wá sí ibi báyìí pé àwọn púpọ̀ nínú wọn ò lè lọ sí ọ̀hún láti lọ rí àwọn kìíní ní Disneyland kìíní kan. So a máa wá fẹ́ pé lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí wọn ká gbé kìíní Disneyland yẹn ká gbé wá sí ẹ̀ǹkùlé wọn àbí níbikíbi tí wọ́n bá ti fẹ́ ṣe láti lè fẹ́ jẹ́ káwọn náà fi pé ṣé ó dàpọ̀ àwà nínú Disney pé tàbí àti ètí lè travel lọ síbẹ̀ but lọ́jọ́ ìbí mi o nǹkan tí mo fẹ́. So a máa ń sábà ṣe kìíní yẹn ní bí ọmọ ọjọ́ ìbí ṣe fẹ́ pé nǹkan báyìí tí ń báyìí ni mo fẹ́ kẹ́ bá mi fi ṣe party birthday ni. Okay. Ṣé ká sọ pé ṣé tayẹyẹ ọjọ́ ìbí nìkan lè máa ń ṣe ni? La máa bẹ́ẹ̀ ni. Ṣe títí bóyá ti wedding tàwọn ọmọdé. Tàwọn ọmọdé nìkan. Ẹ máa fẹ́ràn ọmọdé gan ni. Kí ló wá ṣẹlẹ̀ ọmọ mélòó lẹ ti bí? Mẹ́ta lọ́lọ́wọ́ yìí jogún fún mi. Kọ̀sẹ̀ tó lè rò pé òkè tàwọn ọmọdé nìkan lẹ fẹ́ máa ṣe. Ṣé mọ̀ pé wọ́n ní nǹkan téèyàn bá yàn pé
jákọ̀bọ̀tẹ̀ kó mélèé that's nísìnyí o títọ́mọdé ní àyè specialize lè lórí adẹ̀ tí máa ń ta àdébìtà tí máa ń ta àwọn nǹkan tó tún máa ń lò ẹlòmílẹ̀ wọ́n lè ní ohun òtẹ̀ wà lè lówó pé gbogbo decoration gẹ́gẹ́ bí mo tún fẹ́ sun sí ọjọ́ iwájú sí bọ́ tó yẹ pé ẹ fẹ́ ra nǹkan tẹ máa kó sínú nǹkan tó ń pè ní goodie bag or party bags gbogbo ẹ̀ ní in fact òwò tẹ bá débi iléeṣẹ́ ọ̀bàdà wípé ẹ wà ní Disneyland ni kò sí nǹkan tẹ wá débẹ̀ tẹ́ ẹ̀ ní rí kò sí káràkítà ọmọdé tó wà láyé tẹ́ ẹ̀ ní rí ń bẹ̀ láti fi sínú nǹkan ayẹyẹ ọjọ́ ìbí. ẹ jẹ́ kí wá tún fi àǹfààní ìbéèrè ṣé ẹ láwọn tẹ ti kọ́ níṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan àbẹ́yìn lẹ́ ń dá ṣe. lásìkò yìí mi àìtílẹ̀ ń ta ti kọ́ ní kinní because kò tí ì pẹ́ náà táwa náà kọ́ táwa náà fi ń ṣe iṣẹ́ ṣe ṣùgbọ́n ìyẹn òbí ìpẹ́ tó bá tún ìfẹ́ kọ́ náà kò tí ì lè kọ́. so ṣé àǹfààní wà fún àwọn tó bá fẹ́ kọ́rú iṣẹ́ yín lọ́wọ́ yín láti wá bá yín pé òkè a fẹ́ kọ́. bẹ́ẹ̀ni ẹni tó bá ní àǹfààní láti kọ́ pé báwo lẹ ṣe ń ṣe because a máa ṣe kò dàbí regular birthday táwọn kan máa tó ṣe àtàwọn kan máa jẹ ráìsì jẹ kí n tó máa lọ oríṣiríṣi kan náà la tẹ bá jẹ chocolate fountain tẹ bá fẹ́ candy buffet tẹ bá fẹ́ chocolate fountain a lot of other varieties apart from kan jẹ rice kan jó kan ṣe kínní. nǹkan tí mo wá tún fẹ́ bèèrè sí ni pé mo mọ̀ pé káwọn ará ilé má rò bóyá kan dánnu ó ti yé yín fine mo kàn fẹ́ jẹ́ kẹ́ dárúkọ àwọn bíi méjì bíi mẹ́ta tẹ́ ti ṣe irú àwọn decoration bẹ́ẹ̀ fún tó yẹ kí ìwúrí ló jẹ́ tẹ́ káwọn tó tiẹ̀ ní event yẹn gan ò pé no kí ló ṣẹlẹ̀ ẹ bá dárúkọ ẹ̀ fún àwọn ará ilé. irú àṣe ti princess yẹn bí Disney princess náà máa ń pè gbogbo we have different Disney princess lóríṣiríṣi a ní tó bí mẹ́fà so gbogbo wọn la wá kó pọ̀ la fi ṣe decoration party yẹn tẹ́ pé ọmọbìnrin ni ó ṣe ọjọ́ bíi ọdún márùn so a ṣe àwọn yẹn tó tẹ ọkọ débẹ̀ ọkọ wò pé ṣé ibo làwọn wà yìí ṣé inú Disney lélẹ́yìí ni àbí wọn ọkọ wọn tó fẹ́ jókòó sí ìyẹn ẹ̀kan then a tún ṣe mí náà tó jẹ́ pé irú ti ọmọ ọ̀gá yìí tó ṣe ní àìpẹ́ yìí ìyẹn wọ́n pè yẹn ní teenage mutant turtle ní bíi turtle kìíní ni is a character tí àwọn ọmọ fẹ́ràn gan tẹ́ pé a ṣe àdẹ̀lù mix àwọn colour yẹn together in fact tẹ́ bá wò dáadáa wọ́n tún wá ṣe ní in form of costume party pé gbogbo àwọn ọmọ yẹn wá wọ costume oríṣiríṣi ẹ̀rí Ben 10 níbẹ̀ nínú àjọ ẹ̀rí Spiderman ẹ̀rí Batman ẹ̀rí Fairy ẹ̀rí Cinderella fúnra rẹ̀ gan wà níbẹ̀ Snow White wà níbẹ̀ ẹ máa wọ́ndà pé ṣé USA la wà ní àbí so anything tẹ́ bá fẹ́ tó bá wà lọ́kàn ọmọ yín pé mọ́mí ò dádì kan báyìí ni mo fẹ́ lọ́jọ́ bí mi a máa bá yín gbé wá live and direct. wow mo rí pé bó bẹ́ ṣe ń dárúkọ wọn lóríṣiríṣi ó dàbí pé wọ́n wọnú ara wọn kò dúró lórí nǹkan ẹyọ kan pé òkè nǹkan báyìí ni mo fẹ́ ẹ ṣe lè bá wa yànnàná bí gbogbo bí ọpọlọ bẹ́ ṣe máa ń gbé àwọn kinní yẹn bẹ́ ṣe máa ń sọ sílẹ̀ ṣe lè bá wa yànnàná ẹ̀.